bàbá tí wọ́n jí ọmọ rẹ̀ méjì àti ìyàwó rẹ̀ gbé lọ àtàwọn míín tí ogun lé kúrò ní ìjọba ìbílẹ̀ ìfẹ́lódùn nípínlẹ̀ kwara wọ́n ti bá Tótó Arére sọ̀rọ̀ o ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn èyí lohun tí wọ́n sọ. ọmọ mi méjì ni wọ́n jí gbé àtìyá wọn. àwọn ọmọ mi náà ni lukumanu àfíìsì, ìyá wọn tí wọ́n jí gbé òun náà ní ráfátù. kí ni orúkọ yín? èmi ni aláàjì tí gbogbo ayé mọ̀ ní kí n kọ́ dárúkọ náà, aláàjì fọlọ́runṣọ́ àwẹ̀dá sífù ìmáàmù ọlọ́gọ́mọ̀. ọmọ ìlú wo ni yín? ọmọ ọlọ́gọ́mọ̀ gangan náà ni mí. kí wàá gbé ń dèlù lọrin? èyí tó gbé mi dé Ìlọrin náà ni pé ńgbà tó tó bíi lọ́jọ́ Tuesday ní nǹkan bíi aago 11 ààbọ̀ ni àwọn tábí yìí dé. mo ṣe ti sùn lójú oorun jíjí tí n ó jí báyìí wọ́n ti bo wíńdò mi pé wọ́n ṣe ya wọlé nù. wọ́n ya wọlé báyìí wọ́n bá gàdì ní pẹ̀tọ́ ó yá bàbá jòkó, mo bá jòkó kí wọ́n fọ̀rọ̀ wá mi lẹ́nu ńbẹ̀ ni wọ́n ti wọlé lọ àwọn ọmọ tí ń bẹ́nu ilé ńbẹ̀ wọ́n ti gbé bá wọn nígbà tí ẹnìkan wọ́n yan bí àwọn mẹ́rin wọ́n yan tì ní pẹ̀lú wọn ń ṣàròyé. àwọn yòókù wá ya wọlé wọ́n lè kó àwọn ọmọ tí wọ́n sùn lọ́hùn-ún. àwọn kan ti rí bí jáde tí wọ́n ti sá lọ. àwọn tí wọ́n sùn torún dààmú wọ́n ti kó àwọn lọ. àwọn ò gan-an ni wọ́n ka yín mọ́ ṣé ìbọn náà gbé lọ́wọ́ tàbí kí náà gbé lọ́wọ́? ìbọn ni. wọ́n tó mélòó? Ọlọ́run nìkan ló máa yé wọn. wọ́n pọ̀ wá. àwọn ọmọ tẹ́wá ní wọ́n jí gbé yìí mélòó ni wọ́n? àwọn mẹ́ta ìyá kan. tó jẹ́ ọmọ yín? kí ni orúkọ àwọn ọmọ àti ìyá tí wọ́n jí gbé? ìyá tí wọ́n jí gbé orúkọ kan ní lukumanu alábí àfíìsì rápátù. ìyá pátápátá àgbàlagbà ni. ǹjẹ́ àwọn agbébọn yìí ǹjẹ́ wọ́n ti pè é láti béèrè fún nǹkan kan? wọ́n ti béèrè owó tí wọ́n ń béèrè ni pé wọ́n láwọn ẹnìkọ̀ọ̀kan pọ́ọ̀tì wọn ṣe ẹ̀kọ́ sọ tẹ́lẹ̀ nígbà tó wá yá tí wọ́n tún bẹ̀ wọ́n láwọn ẹnìkọ̀ọ̀kan àwọn ó gba 10 million àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe 30 million. àwọn tí wọ́n pè yìí ṣé fúlàní ni wọ́n ni àbí yorùbá? kódà èrí ṣèdè náà ni wọ́n pọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n ń sọ sí nígbà wọ́n bi ní pé èdè wo ni mo gbọ́, wọ́n sọ english sí mo ní ìgbọ́, wọ́n sọ haúsá sí mi mo ní ìgbọ́, wọ́n ní ìjẹ́ mo gbọ́ yorùbá mo ní yorùbá pọ́nbélé náà ni mí, yorùbá náà ni wọ́n wá sọ sí mi. èyí lè ti wá nínú owó tó ní kẹ́ ẹ mú. kódà ń retí rí nǹkan kan, kódà náírà kan ń rí, kódà owó tá à ń fi ń jẹun àwọn ọmọ tí wọ́n dàgbà àwọn ni wọ́n bá ti ó yà ń ti tún jáde wọ́n gbàrú lọ owó tá à fi ń jẹun ní àyè nìyí. tí wọ́n bá ti jí láàárọ̀ wọ́n gbàrú lọ nù àrùn tí wọ́n bá wá gbà òun là á fi jẹun lálẹ́. nísìnyí báyìí gbogbo ipa pátá lẹ ti kúrò ní ìlú. pátápátá lọ́lọ́gọ́mà kò sí ẹnìkan ńbẹ̀ ẹgbẹ́ ẹnìkan ò sí ńbẹ̀. kí wọ́n ní ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ kíjọba àti àwọn nàìjíríà ṣe fún yín? ìrànlọ́wọ́ tí mo fẹ́ kí wọ́n ṣe fún mi òun náà ni pé bí wọ́n ṣe ráwọn yìí gbà kí wọ́n ṣàánú mi torí tọ́lọ́ yìí ní nǹkan kan o kí n ti sọ báwọn ọ̀hún náà ni pé kò sí kinní kan àgbàlagbà iṣẹ́ àgbẹ̀ náà mo ṣe títí di mo dàgbà dé yìí mo ò sì lè ṣe nǹkan kan mọ́ kò ṣe ṣàlàáfíà látijọ́ tí mo ti dé kó láti jáde síta oògùn náà ní lò tó bá yẹ pé ọwọ́ àárọ̀ lẹ dé ni ẹ̀pà mi ti ń lo oògùn ni kí wọ́n dákun ẹni tọ́lọ́ ń bá ràn lọ́wọ́ kí wọ́n ràn mí lọ́wọ́ láti pé kí n láwọn ọmọ yìí gbà jáde. táwẹ̀ tẹ̀ dá látọlọ́gọ́mọ. ẹgbẹ́ kí ló lè ń kó nílùú ọlọ́gọ́mọ? àwọn agbébọn jà ni o lálẹ́ ọjọ́ Tuesday náà wọlé wá wọn ò yìnbọn wọn ò ṣe kan ilé tí mo tún sáwọ̀ lọ ibẹ̀ náà tún wá dí wa mọ́ nílé bàbá baálẹ̀ wọ́n sì ti kó àwọn mẹ́ta lọ ní ara wa wọ́n béèrè owó wọn ní ìnákúdí ìnáwáyà gbogbo owó tèmi fún wọn pẹ̀lú báàgì mi gàbádáyà àti fóònù àti káàdì tí ń tà gbogbo àwọn mínírà tí ń tà ń lé iná já fíríjì wọn kó gbogbo ẹ̀ wọn ó dì sápò wọn gbé lọ. àwọn tí àwọn èèyàn tẹ ní wọ́n jí gbé yìí kí ni orúkọ wọn? ìkan lukumanu alábí ìkan àfíìsì ìsọlá ráfátù àjíǹ. kí ló ń pò lẹsẹ wá dé Ìlọrin? ìpáyà kánà la bá dé Ìlọrin àfinú fẹ́rẹ̀ dé ibi tá a wà yìí gan-an Ọlọ́run lára àánú gbà ń ṣàánú wa ni ànílé àní kankan níyà yìí.
èló wà ní àwọn agbébọn tó jí àwọn èèyàn yín gbé yìí èló ni wọ́n ní kẹ́ mọ́ mú wá wọn láwọn gbà 30 million. èló ti wá rí mẹ́. àti rí ń ta jẹ̀gàn báyìí àrí nǹkan kan gbé nílé. èèyàn náà rí àánú látọ̀rọ̀ ìjọba àti àwọn aráàlú. tọ́ tán bá rí kán fi ṣàánú wa kán fi ràn wá lọ́wọ́ báwọn ọmọ yóò tiẹ̀ ti ṣe dé níbi tí kálukú bá rí bàbá ọmọ lè gbàrú náà ni ká wá bí gbà lọ àwọn tọ̀hún náà ní ìrònú tó bá wa báyìí kò sí nǹkan kan. ilé gan-an nísìnyí náà ti jálé àwọn oúnjẹ tí ń bẹ náà ti kú àárọ̀ opportunity kankan kò sí kankan tá a rí mú àrí kankan gbé. gómìnà wa Abrahamu Abdulrasaq ẹ ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa gbogbo tẹ́ ẹ bá ní lágbára àti fi ràn wá lọ́wọ́ ẹ ṣàánú wa àrí kankan kódà tá a jẹ lọ́sàn-án yìí báyìí ní kò sí kankan. orúkọ tèmi ni Muritala Toyib Ìṣọ̀lá tí mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Ìgbàjà district. pẹ̀lú káwọn agbébọn bá ṣe ni wọ́n ń yọ wọ́n lẹ́nu ní agbègbè ọ̀dọ̀ yín bẹ̀ wọ́n ní wọ́n tún jí àwọn 3 kan gbé kí ni ẹ lè sọ sí. ohun tí èmi rí sí ọ̀rọ̀ yìí náà ni pé kò sí nǹkan kan tí a fẹ́ sọ sí ju pé kí a bẹ àwọn ìjọba wa lọ torí wípé eléyìí pa lónìí pa lọ́la gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe ń wí wọ́n ní bí ojú ò bá fọ́ yóò mọ wò bàràbàrà náà ni so kíní yìí ó ti ń pọ̀ jù kò sì sí nǹkan kan tí a fẹ́ bẹ àwọn ìjọba wa fún pé báwo ni kíní yìí báwo ni ó ṣe dópin àwọn èèyàn tí wọ́n ń pa lọ́tún lósì ó ti ń pọ̀ jù àwọn tí wọ́n ń kó lọ ó ti ń pọ̀ jù ẹ̀yẹn wò nísìn gbogbo wọn pátápátá wọ́n ti ń fìlú sílẹ̀ ẹ̀rù ń bà wọ́n láti padà sínú ìlú bó ni àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọba wa bó ni wọ́n ò ṣe ràn wá lọ́wọ́ òun gangan ni ìrànlọ́wọ́ tá à ń béèrè fún executive chairman wa ní Ìfẹ́lódùn Honourable Fẹ́mi Yusuf à ń fi àsìkò yìí náà a fi ń pe ẹ̀yin náà wípé ẹ̀yin náà dìde ìrànlọ́wọ́ ẹ rìn súnmọ́ àwọn tó yẹ kẹ́ ẹ rìn súnmọ́ báwo ni gbogbo rògbòdìyàn yìí báwo ni ó ṣe lodò tí ó lọ lè mú mi ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn a dẹ̀ tún fi àsìkò yìí náà a fi ń pe deputy governor wa Káyọ̀dé Àlàbí a fi ń pè yín pé kí ẹ̀yin náà kẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ gbogbo yín náà ẹ ń rí tí ń ṣẹlẹ̀ eléyìí ò dùn mọ́ wa nú ó ń jẹ́ nǹkan tó ń bà wá nú jẹ́ eléyìí náà kò sí nǹkan tá a fi ń ṣe ju wípé à ń bẹ̀ yín ẹ dìde ìrànlọ́wọ́ kíkiní yìí kó lọ lè rodò kó lọ lè mú mi kó mọ́ jù báyìí lọ nǹkan tá a fẹ́ lọ́dọ̀ ẹ̀yin ìjọba wa nìyẹn. so ẹ̀yin wo àwọn ìyá wa báyìí àti bàbá láti ìjọ tí ogun tẹ́ntẹ́n ti wọ́n sáfógun láti ìjọ tí wọ́n ti lé wọn kúrò nílùú tí wọ́n ti délẹ̀ yìí aṣọ kan tó wà lọ́rùn wọn òun náà ni wọ́n ń wọ̀ káàkiri wọ́n tún wá kó ọmọ méjì wọ́n mú ìyá kan wọ́n wá ní kán wá 30 million naira wá tí túmọ̀ sí pé 30 million naira fún ẹnì kọ̀ọ̀kan ẹ dákun àwọn ìyá àti bàbá yìí ṣé wọ́n ní 10,000 naira lápò wọ́n ní àmọ́ kò sí nǹkan kan tẹ́ fi wo àánú tẹ́ fi wo sí wa náà ni wípé kẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ bó o ní àwọn tí wọ́n kó lọ tí àmọ́ dédé bóyá wọ́n ń jìyà ní báyìí àbí ẹni tí wọ́n tiẹ̀ kó ní pàpà ìyapa kí ni wọ́n mọ̀ ṣe ìyà náà ni wọ́n mọ̀ jẹ ẹ jọ̀ọ́ ẹ dákun ìjọba wa nípínlẹ̀ Kwara ẹ bá wa dìde ìrànlọ́wọ́ sí kìíní àwọn tí wọ́n kó bí wọ́n ó ṣe rí wọn gbà padà wálé tí wọn ò ní pa wọ́n tí ẹ̀mí wọn ò ní nù eléyìí ní ìrànlọ́wọ́ tá à ń béèrè lọ́wọ́ ẹ̀yin ìjọba ẹ̀yin tẹ́ ẹ ń jẹ́ gómìnà wa nípínlẹ̀ Kwara àti àwọn tí wọ́n bá gómìnà ṣèlú pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ ṣèrànlọ́wọ́ fún wa lórí ẹ̀.